ìwòsàn tara tá a sọ fún yín fún ìtìpá ti ṣẹ̀dá yọ̀nà ní nǹkan téèyàn jẹ, nǹkan téèyàn ó mu, àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ ṣe ìtọ́jú. Ṣùgbọ́n ìwòsàn tàtòkè wá kò sí owó kankan tí ó ná, ìgbàgbọ́ nìkan, orúkọ Jésù Kristi àti ìgbàgbọ́ nínú ìyìn rere, ìwàásù ìyìn rere lọ́ba tán. Ẹ jẹ́ kí n wá mú ọ̀nà méjì yìí ní kọ̀ọ̀kan. Bàbá Jésù Kristi, ògo ní forúkọ rẹ, rán ọ̀rọ̀ rẹ sí wa. Jẹ́ kí ìwòsàn àti ìdáǹdè tó wà nínú ọ̀rọ̀ rẹ kó jẹ́ ti àwọn àyànfẹ́. Ìlera tí ó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ jẹ́ kó jẹ́ ti àwọn ọmọ rẹ. Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ tẹ̀síwájú nínú fífihàn wa ọ̀nà àbáyọ kúrò nínú àìlera, ọ̀nà àbáyọ kúrò nínú àìsàn àti àrùn. Ní ọjọ́ sí mo sọ fún yín pé ọ̀nà méjì gbòógì ó ní Ọlọ́run ṣètò fún àwa ènìyàn láti ní ìlera pípé, láti bọ́ lọ́wọ́ àrùn, láti bọ́ lọ́wọ́ àìsàn. Ọ̀nà àkọ́kọ́ la pè ní ọ̀nà ti ìṣẹ̀dá. Ọ̀nà kejì ni mo fẹ́ bá wa sọ, mo ti bá wa sọ ní pé ọ̀nà ti ìṣẹ̀dá. Ọ̀nà kejì ni ti ìwòsàn àtòkèwá. Ìwòsàn àtòkèwá. Tí ẹ bá ní Bíbélì yín lọ́wọ́ yín, ẹ jẹ́ ká jọ wo ìwé méjì nínú ìwé mímọ́. Máàkù orí 16 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 18 àti Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 16. Máàkù orí 16 ní ẹsẹ̀ 15. Jésù Olùgbàlà wípé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìyìn rere mi fún gbogbo ẹ̀dá. Ẹni tó bá gbàgbọ́ tí a sì tẹ̀bọmi yóò là. Ṣùgbọ́n tí ó bá kọ̀ tí kò gbàgbọ́ yóò jẹ̀bi. Àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọn yóò máa lé ẹ̀mí èṣù jáde. Wọn yóò máa fi èdè tuntun sọ̀rọ̀. Wọn yóò sì gbé ejò lọ́wọ́. Bí wọ́n bá sì jẹ májèlé kò ní pa wọ́n lára rárá. Wọn yóò gbé ọwọ́ lé àwọn aláìsàn, ara wọn yóò sì dá. Ẹ jẹ́ kí a tún lọ sínú ìwé Jákọ́bù orí 5 ní ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 16. Inú ẹnikẹ́ni á bàjẹ́ nínú yín bí? Jẹ́ kí Olúwa rẹ̀ ó gbàdúrà. Inú ẹnikẹ́ni á dùn? Jẹ́ kí ó kọrin mímọ́. Ẹnikẹ́ni á ṣe àìsàn nínú yín bí? Kí ó pe àwọn àgbà ìjọ, kí wọ́n sì gbàdúrà sórí rẹ̀, kí wọ́n fi òróró kùn ún ní orúkọ Olúwa. Àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là. Olúwa yóò sì gbé e dìde. Bí ó bá ṣe pé ó ti dẹ́ṣẹ̀, a ó dáríjì. Ẹ̀ṣẹ̀ tí wọ́n ti dánu dúró ẹsẹ̀ 16. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín, kí ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín láradá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó ní agbára púpọ̀. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa lórúkọ Jésù Kristi. Ẹ má gbàgbé mo ń ṣiṣẹ́ lórí ìwòsàn àtòkèwá. Sẹ́rí kí ni ìtumọ̀ ìwòsàn àtòkèwá? Ó jẹ́ ìwòsàn ti ẹ̀mí tí ó máa ń wáyé ní ọ̀nà agbára, tí ó máa ń wáyé ní ojú ẹsẹ̀. Ìwòsàn kúrò nínú gbogbo àrùn àti àìsàn tó tọ́ni wá lójú ẹsẹ̀ nípa tẹ̀mí tó sì jẹ́ nípa ọ̀nà agbára. Nígbà tí a bá lo orúkọ Jésù Kristi tí a sì wàásù ìyìn rere. Bẹ́ẹ̀ ni ìwòsàn tí a tòkè wá ó ní iṣẹ́ ẹ̀mí ni.
iṣẹ́ agbára ni, lójú ẹsẹ̀ ní máa ń ṣẹlẹ̀. Yóò mú ìwòsàn wá kúrò nínú gbogbo àrùn àti àìsàn nígbà tí a bá lo orúkọ Jésù Kristi tí a sì wàásù ìyìn rere. Ṣé rí ìwòsàn àtòkè wá ọ̀nà méjì ló máa ń gbà ṣẹlẹ̀. Ó máa ń wá ní ọ̀nà àkọ́kọ́ nígbà tí a bá wàásù ìyìn rere, nígbà tí a bá ń ṣiṣẹ́ ìjèrè ọkàn. Ọ̀nà kejì ó máa ń wáyé nígbà tí àwa ọmọ Ọlọ́run bá péjọpọ̀, agbára Ọlọ́run á ṣiṣẹ́ ìwòsàn láì náni ní nǹkan kan. Bẹ́ẹ̀ ni ìwòsàn tara tá a sọ fún yín tó bá ti ṣẹ̀dá yọ̀nà ní nǹkan téèyàn jẹ, nǹkan téèyàn ó mu, àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ ṣe ìtọ́jú. Ṣùgbọ́n ìwòsàn tàtòkè wá kò sí owó kankan tí ó ná, ìgbàgbọ́ nìkan, orúkọ Jésù Kristi àti ìgbàgbọ́ nínú ìyìn rere, ìwàásù ìyìn rere ló bá tán. Ẹ jẹ́ kí n wá mú ọ̀nà méjì ní kọ̀ọ̀kan. Ìwòsàn àtòkè wá tó tọ́ni wá nígbà tí wọ́n wàásù ìyìn rere tí a lo orúkọ Jésù Kristi. Ẹ rí i pé níbikíbi tí a bá ti wàásù ìyìn rere, gẹ́gẹ́ bí Jésù sọ pé ẹ lọ sí gbogbo ayé ẹ wàásù ìyìn rere. Ibikíbi tí a bá ti wàásù ìyìn rere, ọkàn nìkan kọ́ ni ó máa ní gbàlà. Ìgbàlà máa ṣẹlẹ̀, ìdáǹdè máa ṣẹlẹ̀, ìwòsàn máa ṣẹlẹ̀. Agbára Ọlọ́run máa ń wà níbi gbogbo tí a bá ti ń wàásù ìyìn rere. Ìyẹn ni Èṣù mọ̀ tó fi jẹ́ wípé ní àwọn ẹkùn tó léwu, ní àwọn ẹkùn tí Sátánì àti òkùnkùn tí wọ́n ti ń dá bí ẹdun, tí wọ́n ti ń rọ̀ bí òwe, wọ́n á kó sí àwọn èèyàn nínú kí àwọn èèyàn má ṣe ìpolongo ìyìn rere. Bẹ́ẹ̀ ni Sátánì mọ̀ wípé níbikíbi tí wọ́n bá ti polongo ìyìn rere, tí wọ́n bá ti wàásù ìyìn rere Jésù Kristi, ọṣẹ́ máa ṣe òun, ìjàmbá máa bá òun, iṣẹ́ rẹ̀ ó bàjẹ́. Àwọn ọmọ ènìyàn tí wọ́n bá gbàgbọ́ wọn ò rí ìdáǹdè gbà, wọn ò rí ìgbàlà gbà, wọn ò tún rí ìwòsàn gbà. Ìkànnì ẹ̀. Ìkejì, nígbà tá a bá wàásù ìyìn rere, tá a bá ń polongo pé Jésù ń wo nísàn, ibikíbi tí a bá ti ń polongo ìwòsàn Jésù Kristi, pé Jésù yìí ń wo nísàn o, ó ń túni sílẹ̀ o, ó ń wo gbá àrùn o, ó ń wo gbá àìsàn o, ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ọ̀ranyàn ni ara wọn yá. Ní Mátíù orí 8:16 ìwé mọ́ pé ní ọjọ́ alẹ́ nígbà tí òòrùn wọ̀, onírúurú ni àìsàn àti àrùn tí ń yọ àwọn èèyàn lẹ́nu. Gbogbo àwọn tí wọ́n tọ̀ Jésù Kristi wá ni wọ́n fi ayọ̀ padà lọ sí ilé wọn. Ìwòsàn dé fún gbogbo wọn. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì ní orí 5 ní ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 16. Àwọn ọmọ ẹ̀yìn náà wọ́n ń polongo ìwòsàn. Àwọn aráalé, àwọn èrò ọ̀nà, àwọn ará abúlé àtàwọn ará àletò, àwọn ìlú ńlá àti ìlú kéréje wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ́n rere. Wọ́n ń ké pe àwọn èèyàn wípé agbára Ọlọ́run máa ń wo nísàn. Ní ìgboro Jerusalem ni wọ́n bá wá kó àwọn alárùn oríṣiríṣi, àwọn aláìsàn ẹlẹ́gbẹ́jẹgbẹ́, wọ́n wá lé wọn lẹ̀ ní ẹ̀gbẹ́ títì. Ìgbàgbọ́ ọkàn àwọn yẹn ni pé wọ́n retí pé kí Pétérù ó kọjá, pé òjìji Pétérù yóò mú àwọn aláìsàn wọn lára dá. Bẹ́ẹ̀ náà ló sì rí. Gbogbo ni wọ́n padà lọ lé wọn, kì í ṣe ní aláìsàn, pẹ̀lú ìlera pípé ní ojú ẹsẹ̀ òní. Ọ̀nà kẹta tó tún máa ń gbà tí ìwòsàn fi máa ń ṣẹlẹ̀ nípa ìwàásù ìyìn rere, ó ní pé nígbà tí a bá gbé ọwọ́, tí àwọn aránṣẹ́ Ọlọ́run bá gbé ọwọ́ lé aláìsàn. Jésù sọ pé àmọ́ yín ohun tí ó gbàgbọ́ lọ, ọmọ Ọlọ́run bá gbọ́wọ́ lé ọ tó o bá ń ṣàìsàn, tó o bá rí ọmọ Ọlọ́run kan láyìíká ẹ pé gbọ́wọ́ ẹ lé mi, gbàdúrà fún mi, ara mi ó yá. Ó ní pé tẹ́ ẹ bá gbé ọwọ́ lé aláìsàn, ó lára rẹ̀ ó dá. Jésù ló sọ bẹ́ẹ̀, ó sì ń ṣe bẹ́ẹ̀ títí dọ̀la. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àrùn àtẹ̀yin tẹ́ ẹ tí ẹ ṣàìsàn tó o ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí,
ó ṣe àwọn èèyàn lóore, kó o pín fọ́nrán yìí pẹ̀lú àwọn ará, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti gbogbo àwọn èèyàn tó ń bẹ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ, kí àwọn èèyàn lè fi ìwòsàn àtòkè wá kan lè fi ṣèfàjẹ́. Lọ́fẹ̀ẹ́ ni bàbá ń fúnni, àlàáfíà táyé ń fowó wá, Jésù olùgbàlà nírọ̀rùn ìní máa ń fúnni ní ìwòsàn, ń sì máa ń fúnni ní ìlera pípé nípa ìwàásù ìrere nígbà tí a bá ń kéde ìwòsàn àti nígbà tí a bá gbé ọwọ́ lé aláìsàn. Ọ̀nà kejì tí ìwòsàn àtòkè wá fi máa ń wáyé, ó ní gẹ́gẹ́ bí mo ti kà níwé Jákọ́bù yẹn, ó ní kí ẹnìkan bá ń ṣàìsàn kó pé àwọn àgbààgbà ìjọ, àwọn alàgbà, àwọn ìránṣẹ́ Ọlọ́run, ó ní kí wọ́n gbàdúrà lórí irúfẹ́ aláìsàn bẹ́ẹ̀. Ó ní pé tí kán tó fi òróró kùn, kán da òróró sí lórí, bẹ́ẹ̀ ni tó bá wá tiẹ̀ wá dẹ́ṣẹ̀, tó rà ti sọ fún wa náà pé ẹ̀ṣẹ̀ a máa fa àìsàn síni lára, àfọ́fá èèyàn a máa mú àìsàn wá. Ètò Olúwa rẹ̀ bá dẹ́ṣẹ̀, tó bá jẹ́wọ́ fáwọn àgbààgbà, á darí ẹ̀ṣẹ̀ jì, ìmúláradá yóò sì jẹ́ tiẹ̀. Ìyẹn ni pé tí àwọn àgbà bá kóra jọpọ̀, tí wọ́n bá gbàdúrà fún, ìwòsàn òde ó ti máa ń wá nìyẹn. Èyàn ò ní sàn kankan, èyàn ò ní ṣe kankan, ìgbàgbọ́ náà ni ìwòsàn dẹ̀ jẹ́ tolúwa ẹni yẹn. Olúwa rẹ̀ ó dẹ̀ máa gbénú ìlera. Ọ̀nà kejì tí a máa fi ń gbà á tún rí ìwòsàn àtòkè wá nínú ìjọ fún àwa ọmọ Ọlọ́run, àwọn onígbàgbọ́, onígbà tí a bá ń ṣe alábàápín tí a sì wá láti jẹ àti láti gba ara Olúwa. Ìsìn ìdàpọ̀ mímọ́, apá aláṣẹ fún wa kí a máa ṣe nírántí Jésù Kristi. Bí ó ti lè fa àìsàn fún yàn tí yàn bá ń gba ara Olúwa láìyẹ, bẹ́ẹ̀ náà ni agbára ìwòsàn ó máa ń ti ibi tábìlì mímọ́ yẹn wá fún àwọn tí wọ́n bá wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́ láti gba ara Olúwa bó ti tọ́ àti bí ó ti yẹ. Ẹ̀yin àyànfẹ́, èmi ò mọ àìsàn tó ń bẹ nínú àgọ́ ara ẹ, èmi ò mọ àrùn tó ń bẹ nínú àgọ́ ara ẹ, mi ò mọ àìsàn tó ń yọ ẹ́ lẹ́nu nínú ẹ̀mí ẹ̀, nítorí pé àìsàn a máa ṣe ni ní àgọ́ ara, àìsàn a máa ṣe ni ní ọkàn, àìsàn a máa ṣe ni nínú ẹ̀mí. Ìwàásù yìí dó lórí àìsàn tó ń ṣe àgọ́ ara ẹni. Ṣùgbọ́n ẹnìkan tí ń wo ní sàn nínú àgọ́ ara, òun náà ní ń wo ní sàn nínú ọkàn, òun náà ní ń wo ní sàn nínú ẹ̀mí. Tó o bá lè gbàgbọ́, ó rí ògo Ọlọ́run. Èmi gbàgbọ́, Jésù sọ wípé ká wàásù ìhìnrere. Mo ti sọ̀rọ̀ ìhìnrere fún yín o. Agbára Ọlọ́run ni sí gbàlà, pé Jésù Kristi ó ń gbani là, ó ń dáni ń dè, ó ń wo ni sàn. Bẹ́ẹ̀ ni ohunkóhun tó wù kó jẹ́ àìsàn ní àgọ́ ara ẹ̀, tẹrí ẹ̀ bá, gbé ọwọ́ rẹ lé ibi tí ó ń dùn ẹ́. Bẹ́ẹ̀ ni bí wọ́n ti gbàdúrà, ìwòsàn yóò jẹ́ tirẹ̀. Ọba àwọn ọba, ògo ni fún orúkọ rẹ̀. Olóòótọ́ ni ọ́, ìwọ ni olùwòsàn. Ó sì ti jẹ́rìí rẹ̀ fún àwọn èèyàn wọ̀nyí. Gbogbo àìsàn tó ń yọ àwọn èèyàn yìí lẹ́nu, ọ̀nàkọ́nà tó gbà wá, àwọn ẹ̀mí èṣù ló ń dá wọn lóró ni. Mo ní lórúkọ Jésù, Sátánì, mo lé ọ jáde nínú àwọn àgọ́ ara wọ̀nyí. Ìwòsàn pípé ó wọnú àgọ́ ara yìí lọ. Mo ṣíwọ́ àìsàn yìí ní ọwọ́ iṣẹ́, mo ṣíwọ́ àrùn yìí ní ọwọ́ iṣẹ́. Ìtura kó dé ayé àwọn àyànfẹ́. Ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa. Àmín.